ibi tá a wà yìí Ogun State tá a wà yìí gbogbo alamu tó ń lọ ń bẹ àmọ́ ní nǹkan tójú wa ń rí àmọ́ àṣà kún fún bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́ lọ́hùn kó kún wa lọ́wọ́ kọ́ lọ́hùn dẹ̀ bá wa kọ́ ìjọba yẹn láti kọ́ lọ́hùn bá kọ́ mọ̀ ṣe. So ṣé ohun tóun wá sọ yẹn gangan ṣé òun ló fẹ́ tún ọ̀nà yẹn ṣe ni àbóhun ló fẹ́ bàjẹ́ sí. ọ̀rọ̀ orílẹ̀-èdè tá a wà kọ́ lọ́hùn ṣàánú wa. àmín. ẹni tó bá jí búrẹ́dì ó máa sun ẹ̀wọ̀n. ẹni bá jí búrẹ́dì á sun ẹ̀wọ̀n. àmọ́ ẹni bá jí 10 million wọ́n á fún sàrántì tẹ̀lé lẹ́yìn. You understand? ṣé rí tó bá yẹ pé nìkan tí ò lórúkọ táyé ò mọ̀ ló ṣe é ní ò ṣe ohun tó tó yẹn wọ́n á gbé. wọ́n á gbé ṣùgbọ́n torí pọ́ ti mọ̀ wọ́n á ní kọ́ fádùn ẹ̀. ó bọ́dẹ̀ ṣe wá mọ ẹ̀ náà èèyàn mélòó ló máa ládùn. gbogbo àwa táwa ń bẹ yìí òun níjọba bí mi ṣe lẹ́nu tó yìí ìjọba ni mí. aládò tó sọ̀rọ̀ pé wọn ò lè wá gbé òun ó níbi tó fẹ̀yìntì ni. ẹnìkan tí ò lórúkọ kankan kò lè dánwò. tí Portable bá dánwò léni kò ní súnlé ẹ̀. kò ní súnlé ẹ̀. ọ̀n dísà Portable. ó yé mi bàbá. tá a bá gbé star Alado àti star Portable sẹ́gbẹ̀rẹ̀ àwọn ìwo lẹ́yìn rí pé wéjù. star Portable wéjù star tóun bá wá sọ orú ẹ̀. wọ́n á gbé torí pé state tó wà. gbogbo àwọn tí a bá ń dárúkọ. bẹ́ẹ̀ni. ìyẹn ní NBC fi wà radio station. ṣé gbogbo ẹni tá a bá ń dárúkọ lórí afẹ́fẹ́ pé à ń kí gbogbo wọn kọ́ la gbowó lọ́wọ́ ẹ̀ o. gbogbo wọn kọ́ la gbowó lọ́wọ́ ẹ̀. gbogbo wọn kọ́ la gbowó lọ́wọ́ ẹ̀. gbogbo wọn ó túmọ̀ sí pé kì í ṣe ẹlòmíì wà tó jẹ́ pé kò mọ̀ wá rí gan aṣẹ̀fẹ̀ jẹ́nu ọlá ẹ̀ ni. ọlá ẹ̀ ni. àwa dárúkọ ẹ̀ kó lè mú iṣẹ́ wá sí ọ̀dọ̀ wa. ṣé gbogbo àwa tá a bá ń ṣiṣẹ́ lórí most especially tá à ń lo social media a ti rí gẹ́gẹ́ bí ẹni pé kò sẹ́ni tó máa mú wa tí ìjọba bá ń ṣe dáadáa ó yẹ kí ìjọba mi máa wo dáadáa tó ń ṣe kó fi tẹ̀síwájú tọdún ẹ̀. bí àpẹẹrẹ nísìn tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú àwọn kan wà tó jẹ́ pé òṣèlú yẹn yé àwọn kan wà tó jẹ́ pé wọ́n rí opportunity yẹn pé àwọn data ni. ṣẹ́rí ìjọba amúnimóògùn níjọba àwa tó gbọ́dọ̀ kọ́ ìjọba lóró sí láti ṣe nǹkan tó fẹ́ ṣe. because tá a bá sọ a máa tún ra àwọn èèyàn nú àwọn ara wa náà tó tún máa jáde pé ṣó yẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀. lóòótọ́ àti lódodo Ogun State lájọ wà lóòótọ́ àti lódodo la mọ ohun tá à ń pass through lógun State ní nǹkan tójú one face. ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ kì í ṣe pé gbogbo àwọn táwa lógun State yẹn là ní làákàyè là mọ̀rọ̀ sọ. ṣùgbọ́n torí pé ìlú wa la wà ibi tọ́lọ́run bá ti dá ẹ sí la máa ṣe la gbọ́dọ̀ wà ń bẹ̀. Habib Lagbaji ó sọ ó pass message. bẹ́ẹ̀ni. and then òde ìgbà tó débò míì ó correct mistake yẹn pé ohun tóun sọ yẹn ìjọba ìgbà tó dọ́dún yìí tó wá ó ní ìjọba yìí ṣe dáadáa nítorí pé message tó passed. ó rí pé ó ṣàtúnṣe lórí ẹ̀. bọ̀ṣẹ́ni tó ń fìyàn ṣe pé message tó tún wá pass yẹn náà kò lórí kò nídìí tó rò dárúkọ bíi tí ó lọ gangan tó bá yẹ pé ó dárúkọ bíi tó lọ nígbà tí Portable máa pariwo tiẹ̀ ó lóun wà lọ́nà báyìí o. mọ́tò ti rí o ó ti kó sí gọ́tà ó ti yọ ó ṣe gbogbo ẹ̀. ìwọ ò dárúkọ bíi tó lọ kí ló fún wa láǹṣọ́ránsì pé o wà lógun State. ó wà lógun State kó bá jẹ́ pé ṣe lọ́tẹ̀ fún ẹ lówó iṣẹ́ pé ṣiṣẹ́ fún wa báyìí. biscuit. tí o bá fẹ́ pass message àwọn tó ń pass message wà ọ̀nà yìí ò dáa nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ even tó bá fẹ́ sọ̀rọ̀ síjọba ó ní bó ṣe máa gbé kalẹ̀ báyìí nìkan tó ń lọ yìí ló ṣe lọ ìjọba Ogun State ẹ bá wa bójú wo àwọn kan ṣe àwọn kan ò ní sọ pé ẹnìkan ń bọ̀ kán máa lọ kán máa yà dìbò fún. Ìbàdàn tóun ti wá tóun fúnra rẹ̀ ti wá àwọn ọ̀nà míì wà nìbàdàn tó worst ju Ogun State lọ tó yẹ téèyàn bá débẹ̀ èèyàn àtúnṣe pé ṣùgbọ́n tóun wà lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tóun ò lè sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ torí pé ó jáde nílùú ẹ̀ lè ṣe olú opportunity láti sọ̀rọ̀. ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ kì í ṣe pé o bọ́ lẹ́nu mọ́tò o wà lára bánà. tàbí kó yẹ pé Òṣogbo àdúgbò yẹn ó tú ẹ̀ wá ló fún wa ní insurance pé ó wà ní state yìí. so àwọn nǹkan yẹn àwa ni ká máa wo ibi tí a fẹ́ belong sí. òṣèlú ni o. òṣèlú ni. right now nísìnyí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní Ogun State right now tí wọ́n bá nídìí emergency pé wọ́n nídìí
bọ́ọ̀ emergency wọ́n ní di transformer emergency wọ́n ní di ọ̀nà kan tó bàjẹ́ láti tètè ṣe. kọ́ tó ronú kan ìjọba tó wà ń bẹ̀ yìí wọ́n á ronú kan Yayi. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì wa lórí ayélujára lórí Facebook wa wà ní Cubase Master bracket òkodoro Yorùbá television lórí TikTok òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ẹ bá wa like ẹ bá wa comment kẹsì bá share ojú tó fi kúkú wí wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa àwọn àgbàlagbà lọ́pọ̀wé o lọ́ sọ wípé bí ejò bá ṣe gùn tó òun náà la ṣe máa dáná ẹ̀ bí ọ̀rọ̀ bá ṣe rí bó bá ṣe ń gbóná rítíríti lọ́tún lósì tó di gbàgbós a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ wí òun ló jẹ́ kí n gbé àgbà ọ̀jẹ̀ kan wálé ní òṣìṣẹ́ rédíò ni wọ́n ti pẹ́ nínú iṣẹ́ rédíò nínú ìgbóhùnsí afẹ́fẹ́ àwọn tó mọ ikú tó pààyàn lórí pé ká sọ̀rọ̀ lórí rédíò àti lórí ayélujára torí ẹ̀ mo ṣe gbé wọn wá ọ̀rọ̀ tí a fẹ́ sọ lẹ́ni tèmi àti wọ́n jọ fẹ́ gbéyẹ̀wò lórí ọ̀rọ̀ tí baba Alado ọkùnrin adẹ́rìn-pòṣónú tó wà ní ìlú Ìbàdàn tó sọ sí gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká dé ọ̀dọ̀ àlejò wa ká gbọ́ ìkan tàbí méjì ní àtọ̀dọ̀ wọn ẹ káàsán sà. ẹ káàsán. bàbá ẹ bá gbóhùn sókè díẹ̀. ẹ káàsán. yes ẹ ṣé gan sà. a dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ wá ẹ ò wò ó pé àwọn tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lánàá ni wọ́n pè yín lágbọ́rọ̀ Ọlọ́run ọba tẹ́yìn náà bá ti ń pọ̀ lọ́hùn Ọlọ́run á máa dá yín lóhùn ẹ jẹ́ kí àwọn tó wà lé kí wọ́n mọ orúkọ yín lẹ́kùn rẹ̀ sà. orúkọ mi ni Abdulraqib eléyìí tí gbogbo ayé mọ̀ sí Adéwálé Mr. Loverboy. Mr. Loverboy. tá a bá ní ká máa sọrúkọ oríṣiríṣi ètò lórúkọ nù tó bá wà bọ̀ Mr. Loverboy yẹn láyé mọ̀ jù. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kó tó di pé mo ní kẹ́ ẹ̀ dárúkọ yín ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ ṣe introduction síwájú ṣùgbọ́n kọ́ má bàa mú wa ní onírọ́ rédíò wo gangan lẹ ti ń sọ̀rọ̀ lẹ́yìn rédíò àwọn social media wo lè handle tí ẹ ti ń operate. mo ń ṣiṣẹ́ ní Wise FM 87.9. program wo lẹ ń ṣe bẹ́ẹ̀. mo ń ṣe ìrìn àjò ìfẹ́ ní alẹ́ mo dẹ̀ tún máa ń ṣe The Voice of Islam ní àárọ̀ Friday. ok a jẹ́ pé ìrìn àjò fẹ́ alẹ́ Friday náà. alẹ́ Friday ni. ok ìyẹn la fi ń ṣe entertainment program. ó túmọ̀ sí pé lẹ́yìn tẹ́ bá kó lórí ọ̀dọ̀ wa lẹ́sìn ẹ̀ ń gbá radio station. Ọlọ́run á máa fún iṣẹ́ lọ́ẹ̀ ìkànnì ayélujára nǹkan. tá a bá ń sọ̀rọ̀ nípa ìkànnì ayélujára èmi ni CEO Òwúyẹ́ tẹlifíṣàn. Òwúyẹ́ tẹlifíṣàn eléyìí tí gbogbo ayé máa ń gbọ́ Òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ original number one the CEO of Òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ àwọn ni mo gbé wá sórí ìkànnì ayélujára lẹ́ni bàbá mo rò bí pé bí gbogbo ẹ̀ ṣe jẹ́ tó ṣe ṣe ritiriti látànà lórí ọ̀rọ̀ tí baba Alado sọ sí gómìnà wa ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abíọ́dún mo rò bí ẹ ti rí fọ́nrán náà. mo ti rí. bàbá kí ni nǹkan tí ẹ rí sí fọ́nrán yẹn. ṣe rí tábà ní bùkù tábà ní bùtóbi ẹ̀bí wà lọ́wọ́ baba Alado. kí lẹ̀bi ẹ̀. lẹ́tọ̀ọ́ àti dá lẹ́bi bọ̀ tá a bá ń sọ̀rọ̀ pé èèyàn kúrò nílùú tiẹ̀ ó wá sí onílùú ó wá sọ̀rọ̀ against ìjọba ibẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa entertainment àwọn nǹkan kan wà tó lòdì tí ò yẹ ká máa ṣe nípa entertainment pàápàá jùlọ skit maker nítorí pé àwọn tá à ń ṣiṣẹ́ fún à ń gbé ìrònú kúrò lára àwọn èèyàn à ń gbé ìrònú kúrò lọ́pọ̀ àwọn èèyàn kò wáyé kó jẹ́ pàwọ́ yẹn náà la máa gbé ìrònú yẹn sára àwọn èèyàn. ṣe understand nísìnyí ńgbà tèmi tiẹ̀ rí fọ́nrán yẹn ó complain nípa pé òun wá sílùú kan ayé wọn ti bàjẹ́ àwọn ìpín ńláńláńlá ló ń gbé gómìnà wá ṣẹ́. ìwà ń ṣe ordinary gómìnà nìkan àtàwọn aráàlú náà ẹjọ́ ẹ bá ń bí ihun tó ń ṣe táwọn èèyàn ń wò ṣé ìlú ẹ̀ nìkan ló ń wo ohun tó ń ṣe
tó ṣe káàkiri gbogbo àgbáláyé náà ti ń wò and nǹkan tó yẹn bá fẹ́ pass message o gbọ́dọ̀ pass message kí message yẹn dúró lórí pé I belong to somebody and I belong to nobody. But bó ṣe mú message yẹn wọ́n ti mú wá pé bóyá o gbowó lọ́wọ́ ẹnìkan. bàbá ṣe mọ̀ pé fọ́nrán yẹn torí káwa tó lè pèèyàn pé káwa sọ̀rọ̀ lórí nǹkan kan mo wo fọ́nrán yẹn ó tó ẹ̀mẹ́fà bàbá nínú fọ́nrán yẹn àkóbá wà nínú fọ́nrán yẹn torí pé ó dárúkọ nínú ẹ̀ ó túmọ̀ sí pé tó bá ní kọ́ lọ mọ́ ọ̀yàn lẹ́sẹ̀ á tó pé ẹni yẹn ló fún ẹ lówó kó o lè fi sọ̀rọ̀ sí ìjọba àbí òun ṣe campaign fún ẹni ẹni. ṣe rí gbogbo àwọn tí a bá ń dárúkọ bẹ́ẹ̀ni ìyẹn ní NBC fi wà radio station ṣe rí gbogbo ẹni tá a bá ń dárúkọ lórí afẹ́fẹ́ pé à ń kí gbogbo wọn kọ́ la gbowó lọ́wọ́ ẹ̀ o. gbogbo wọn kọ́ la gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo wọn ó túmọ̀ sí pé kì í ṣe ẹlòmíì wà tó jẹ́ pé kò mọ̀ wá rí gan aṣẹ̀fẹ̀ jẹ́nu ọlá ẹ̀ ní àwa dárúkọ ẹ̀ kó lè mú iṣẹ́ wá sí ọ̀dọ̀ wa ṣe ti understand bẹ́ẹ̀ àwa dárúkọ ẹ̀ pé òkè o nǹkan báyìí yìí tá à ń sọ yìí náà nìsín ìjọba Ogun State tó bá gbowó fún baba Alado á change ohun ayóhùn padà ṣe understand ayóhùn padà bọ̀ ẹ̀rúkọ ẹni tó dá yẹn ó ṣeé ṣe kó má yìí tí gbowó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kó ní interest pé mo fẹ́ jẹnu ọ̀la lágbájá ṣe ti understand bẹ́ẹ̀ so ìyẹn ni ṣé gbogbo àwa tá a bá ń ṣiṣẹ́ lórí most especially tá a ń lo social media a ti rí gẹ́gẹ́ bí ẹni pé kò sẹ́ni tó máa mú wa. ọ̀rọ̀ tẹ̀ sí ń bọ̀ nbẹ̀ ọ̀gá wa òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ọlọ́run á máa fún yín ṣe tẹ́ bá ṣe ń sọ àyè á máa gbọ́ wọn wà ní gbọ́ ní lódìlódì ó tún wá ṣe fọ́nrán mi lénìí tó sọ sórí ayélujára ìjẹ́sẹ̀ ti wò yẹn náà sà. mo ti wo. kí ni nǹkan tẹ́ ẹ rí sí fọ́nrán yẹn. tó ní tó bá fẹ́ wá gbóhùn wọn kọ́ wá gbóhùn tó ń fi threatening òun kankan bẹ́ẹ̀ ni kí ni nǹkan tẹ́ ẹ rí sí sà. ṣe rí ọ̀rọ̀ orílẹ̀-èdè tá a wà kọ́ ló ń ṣàánú wa. àmín. ẹni tó bá jí búrẹ́dì ó máa sun ẹ̀wọ̀n. ẹni bá jí búrẹ́dì á sun ẹ̀wọ̀n. àmọ́ ẹni bá jí 10 million wọ́n á fún sàrántì tẹ̀lé lẹ́yìn. you understand ṣe rí tó bá yẹ pé nìkan tí ò lórúkọ táyé ò mọ̀ ló ṣe é ní ò ṣe ohun tó tó yẹn wọ́n á gbé ṣùgbọ́n torí pọ́ ti mọ̀ wọ́n á ní kọ́ bá dùn ẹ̀. ó bọ́dẹ̀ ṣe wá mọ ẹ náà èèyàn mélòó ló máa ládùn àwọn tó ní star jù lọ. wọn ò tí ì mọ̀ wọn. tán tiẹ̀ ó jẹ lọ ní àánú ṣé kí tá a bá rí àánú gbà ẹ má jà mí ìṣúṣe. bàbá ṣáà lè sọ pé ó ti jẹ lọ ṣá. torí ẹ mọ nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ tí irú eléyìí bá ṣẹlẹ̀ tó kọ̀ lọ bẹ́ẹ̀ yẹn ṣé àmọ́ pé ẹlòmíì àṣekọ tó burú jẹlé lọ. ṣe rí ìjọba amúnimóògùn níjọba àwa tó gbọ́dọ̀ kọ́ ìjọba lóró sí. láti ṣe nǹkan tó fẹ́ ṣe. because tá a bá sọ a máa tún ra àwọn èèyàn nú àwọn ara wa náà tó tún máa jáde pé ṣó yẹ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀. lóòótọ́ àti lódodo Ogun State lájọ wà lóòótọ́ àti lódodo la mọ ohun tá à ń pass through lógun state ní nǹkan tójú one face. ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ kì í ṣe pé gbogbo àwọn táwa lógun state yẹn la ní làákàyè la mọ̀rọ̀ sọ. ṣùgbọ́n torí pé ìlú wa la wà ṣùgbọ́n ibi tọ́lọ́run bá ti dá ẹ sí la máa ṣe. la gbọ́dọ̀ wà ń bẹ̀. Ìbàdàn tóun ti wá tóun fúnra rẹ̀ ti wá àwọn ọ̀nà míì wà níbàdàn tó worst ju Ogun state lọ. tó yẹ téèyàn bá débẹ̀ èèyàn àtúnṣe pé ṣùgbọ́n tóun wà lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tóun ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé ó jáde nílùú ẹ̀ lè ṣe olú opportunity láti sọ̀rọ̀. ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ ṣe rí ọ̀rọ̀ wa nígbà míì ok ẹ jẹ́ ká fọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ wa tá à ń ṣiṣẹ́ ní social media nǹkan míì ó máa bob mind wa a ní lè sọ o ṣùgbọ́n tá a bá bọ́ síta tẹ́ ní ẹlẹ́ni yẹn gan-an la fẹ́ rí sọ la fẹ́ rán ibi tá a wà yìí Ogun State tá a wà yìí gbogbo wa la mọ̀ tó ń lọ ń bẹ̀ àmọ́ ní nǹkan tójú wa ń rí àmọ́ àṣà kún fún bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́ lọ́hùn kó kún wa lọ́wọ́ kọ́ lọ́hùn dẹ̀ bá wa kọ́ ìjọba yẹn kọ́ lọ́hùn bá kọ́ mọ̀ ṣe. so ṣé ohun tóun wá sọ yẹn gangan ṣé òun ló fẹ́ tún ọ̀nà yẹn ṣe ni àbóhun ló fẹ́ bàjẹ́ sí. ẹ ṣe gan ẹ kú àtàárọ̀ ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé bí ẹ ṣe ń wo fọ́nrán yìí ẹ má bá a pín ẹ jẹ́ kó délé kó dóko nǹkan tí à ń gbé wò tá à ń jíròrò lórí ẹ̀ ni lórí ọ̀rọ̀ tí baba Alado tó sọ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tó ṣépè ṣùgbọ́n tó tún wá dàrọ̀ tó tún wá ṣe fọ́nrán mi pé ẹnu ló gbé òun sí ìjọba kíjọba bá mẹ́rin bínú ṣùgbọ́n tó bá wá fẹ́ wá gbé òun kọ́ wá gbé òun àrà tó bá wù wọ́n kọ́ wá dá òun lèmi àti ọ̀gá wa Loverboy Adéwálé tí wọ́n jẹ́
olùdásílẹ̀ Òwúyẹ́ Aṣòrosọ bí ọ̀rọ̀ bàbá wa lórí ọ̀rọ̀ tẹ̀sán lẹ́ẹ̀kan torí pé àwa tá a máa ń sọ̀rọ̀ báyìí ẹ̀rù wa máa ń sábà ba àwọn èèyàn a máa mú ọ̀rọ̀ tá a fẹ́ lò nínú ọ̀rọ̀ téèyàn bá sọ ẹ̀ ń sọ̀rọ̀ pa social media lẹ́ẹ̀kan sá ṣé lórí rédíò kò sí àwọn tó ń múyàn yìí pé tó o bá sọ nǹkan báyìí o ti tàpá sí òfin àti ìlànà rédíò ṣé tó bá wà lórí social media ṣó wà àbí kò sí. We have NBC one radio station. NBC one radio station. tó o bá sọ̀rọ̀ kọjá àlà ọmọ àmọ́ ẹ̀ ọmọ akọ̀wé sí iléeṣẹ́ ìsílẹ̀kọ̀ tún iléeṣẹ́ pa ọ̀dà arrest wọ̀ fún ààrẹ ṣe understand but social media àti ní guideline àti ní guideline ok tá a bá à ń sọ̀rọ̀ ìjọba ara àwọn èèyàn tó ń takú ọlọ́run ní social media ara àwọn èèyàn tó ń takú pé jésù ọ̀rẹ́ òun ni ní social media so ká ṣe wàá sọ pé ìjọba ok àwọn táwọn pè ní skit maker yìí free movement ti pọ̀ fún wọn débi wípé wọ́n máa ń ṣe skit míì tí wọ́n máa act bíi president any single mistake president àwọn máa lu access àwọn máa access yẹn tọ́wọ́n ìlú mi ò dẹ̀ lè dán wò táwọn ìlú mi ò lè dá wò ṣùgbọ́n nàìjíríà ń bẹ a máa dán wò àwọn nǹkan tó jẹ́ kí àwa máa fi sọ pé kọ́lọ́hún làwa ń bẹ̀ òun làwa fi ń ṣe skit la fi ń ṣe yẹ̀yẹ̀ táwọn máa fẹ́ fi rówó bọ̀ kàkà kí correction wa wáyé látọ̀dọ̀ àwọn ìjọba yẹn náà wọ́n tún máa empower ẹ̀. ṣẹ́gẹ̀t ọmọ ẹ lè rí àwọn tó jẹ́ journalist tí wọ́n ń kàròyìn wọ́n ti ń kàròyìn tó yẹn kíjọba kan wọlé kó lóun gbé mọ́tò 10 million fún wọn irọ́ ni ìwọ ló tiẹ̀ ń jẹ́ ká mọ gbogbo ohun tó ń lọ lórílẹ̀‐èdè. ṣùgbọ́n àwọn tó ń ṣe skit àwọn àgbẹ̀ mọ́tò 50 million fún wọn. that's it. ẹni tẹ̀ láàgùn ọ̀ ṣe bẹ́ẹ̀ fún àwọn ará wa tó wà lókèrè tó wà lókè òkun wọ́n rí àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n wà hardworking pé kí iṣẹ́ nàìjíríà lè tẹ̀síwájú bọ̀ wọ́n ní sponsor wọn ẹ wò kan lẹ́nu jẹ́ mẹ́ta ẹ máa rí pẹ́lá àti tí wọ́n mú mọ́tò tí wọ́n fọ́ tí wọ́n ń ṣe gbá kan ṣé ká ní wọ́n yójú ni àbí wọ́n yọ ṣe I understand something like that ṣé ká ní wọ́n yójú ni àbí wọ́n yọ tó bá jẹ́ tálíkà kan ṣé ó lè dánwò àbí ká sọ pé ẹnìkan tí ò lórúkọ ló mú déédéé owó mọ́tò yẹn ló ná ní patí ọmọ àti mẹ́wọ̀n ọmọ àgbè wà nítorí pé ó bọ̀wọ́ jẹ́ ṣé mọ́tò tó bàjẹ́ yẹn ṣòwò kọ́ ló bàjẹ́ kí ni ìjọba wa rí ṣe sí i. so àwọn nǹkan yẹn nàìjíríà ó ti wà ní wíwà pé kọ́lọ́hún bá wa tó ká dẹ̀ máa ṣàdúrà fáwọn tó wà tí wọ́n jẹ́ olórí pé kọ́lọ́hún bá wa kọ́ wọn mọ̀ ṣe ẹni tó bá sọ òtítọ́ wọn á gbà mú ṣùgbọ́n ẹni bá fojú wọn gbolẹ̀ ọmọ àwòṣe fún ẹ gbà kó lè jẹ lọ. èmi ò torí ẹ mọ rísì tí mo fi ń wò ó pé àwọn gómìnà south west tó jẹ́ àwọn gómìnà ilẹ̀ yorùbá wa ń bẹ jẹ́mẹ́bẹ́ kì í ṣe gbogbo wọn ló jẹ́ pé ẹgbẹ́ kan náà ni wọ́n jọ wà ṣùgbọ́n gbogbo wọn jọ ń ṣe ìpàdé papọ̀ ṣé kò sí jìyà kan tó lè ṣe pé òkè Ṣèyí Mákindé tí dàpọ̀ bá Ṣèyí Mákindé tí ó rí nǹkan tí bàbá Alado ọmọ state yẹn tó ṣe gẹ́ẹ̀tì ẹ̀ fún mi ṣé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ti sọ ìjọba yẹn di àwarawa. mo ti sọ dàwarawa. ẹ ti sọ dàwarawa. ṣé ẹ mọ̀ pé tí àjọsọyépọ̀ bá wà ní ìjọba ìlú máa dẹ̀hùn. ẹ ń gbà tí ẹ wá sọ pé mo ti sọ di àwarawa ṣebí ìjọba àwarawa ló pe ìjọba tá à ń lò lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí. òkodoro. bàbá o. ẹ ṣáfẹ́ kí n sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. ẹ jẹ́ ń fún yín láwọn àpẹẹrẹ kan. ok sir. tí ìjọba bá ń ṣe dáadáa ó yẹ kí ìjọba mi máa wo dáadáa tó ń ṣe kó fi tẹ̀síwájú tọdún ẹ̀. bí àpẹẹrẹ nísìn tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú àwọn kan wà tó jẹ́ pé òṣèlú yẹn yé àwọn kan wà tó jẹ́ pé wọ́n rí opportunity yẹn pé àwọn data ni wọ́n lajú bára wọn ní níta ni ẹni tó lajú bára ẹ̀ níta kò ní plan. ó túmọ̀ sí pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni pé ẹni tó ti wà ní òṣèlú tipẹ́tipẹ́ ó kọ́ lè dédé lókọ̀ lọ mẹ́nu kan wá pé wàá lọ ṣe póòsì torí pé olówó lọ́wọ́. ṣe understand ok Ṣèyí Mákindé tá à ń sọ̀rọ̀ nípa yìí ó ṣe àwọn kankan nú àwẹ̀ kò ṣáà ń ṣèjọba Ogun State but other country rí nǹkan tó ṣe yẹn nínú àwẹ̀ yìí ó mú mọ́ọ̀sì bíi méje ló fún ní bọ́ọ̀sì
bẹ́ẹ̀ni ní lọ́yọ̀ state. lọ́yọ̀ state ló fún ní bus. bus. Ogun state bẹ́ẹ̀ nípele ní state tá a wà yìí. ní state tá a wà yìí ipa wo ni wọ́n kó. lórí Ramadan. káwá sọ pé kristẹni ni wọ́n gba lẹ́ǹtì lọ́wọ́. bẹ́ẹ̀ni kí ló ṣe fún kristẹni náà. ẹ gbọ́ ká sọ pé ok wọ́n ń ṣe mùsùlùmí ló yẹ kó rí bẹ́ẹ̀ o wọ́n gba lẹ́ǹtì lọ́wọ́. kí ló wá ṣe fún kristẹni náà. meanwhile n tó yẹ ká máa wò ní dáadáa ṣíṣe yẹn a kì í wò àwọn ìjọba yẹn ń wò. ṣe understand. ìjọba yẹn ò kí ń wò. wọn ò wò dáadáa ṣíṣe. alágbájá yìí ṣe dáadáa jẹ́ kémi náà try. tèmi ń bá tiẹ̀ ṣe tó jẹ́ kí n ṣe wọ́n bá ń bẹ̀. kọ́ lè sọ pé mo ṣe gbogbo wa ìwà táwa wà ń bẹ̀ yìí wá ní ìjọba. gbogbo àwa táwa ń bẹ̀ yìí òun ní ìjọba. bí mi ṣe lẹ́nu tó yìí ìjọba ni mí. Alado tó sọ̀rọ̀ pé wọn ò lè wá gbé òun ó níbi tó fẹ̀yìntì ni. ẹnìkan tí ò lórúkọ kankan kò lè dánwò. tí Portable bá dánwò léni kò ní súnlé ẹ̀. ọ̀nìṣà Portable. ó yé mi bàbá. tá a bá gbé star Alado àti star Portable sẹ́gbẹ̀rẹ̀ àwọn ìwo lẹ́yìn rí pé wé jù. star Portable wé jù star tóun bá wá sọ ogún ẹ̀. wọ́n á gbé torí pé state tó wà. so ẹ wá wo ẹni tó kú ò láti mile 2 lọ́hùn. tó wá sí mile 1 tó wá síbi kan fún ìjẹ̀mú tó tún wá ń blast ibẹ̀. ìjọba yẹn. ṣe get bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàlò ti wá sórílẹ̀-èdè yìí tí wọ́n sọ Habib Lagbaji ó sọ ó pass message. bẹ́ẹ̀ni. and then ìgbà tó débò míì ó correct mistake yẹn pé ohun tó ń sọ yẹn ìjọba ìgbà tó dọ́dún yìí tó wá ó ní ìjọba yìí ṣe dáadáa nítorí pé message tó passed. ó rí pọ́ ṣàtúnṣe lórí ẹ̀. bọ̀ ṣẹ́ni tó ń fìyàn ṣe pé message tó tún wá pass yẹn náà kò lórí. kò nídìí tó dárúkọ ibi tí ó lọ gangan. tó bá yẹ pé ó dárúkọ ibi tó lọ nígbà tí Portable máa pariwo tiẹ̀ ó lóun wà lọ́nà báyìí o. mọ́tò ti rí o ó ti kó sí gọ́tà ó ti yọ ó ṣe gbogbo ẹ̀. ìwọ ò dárúkọ ibi tó lọ kí ló fún wa láǹṣọ́ránsì pé o wà lógun state. ó wà lógun state kó bá jẹ́ pé ṣe lọ́tẹ̀ fún ẹ lówó iṣẹ́ pé ṣiṣẹ́ fún wa báyìí. biscuit kì í ṣe pé o bọ́ lẹ́nu mọ́tò o wà lára bánà. tàbí kó yẹ pé oṣoogbo àdúgbò yẹn ó wà ló fún wa ní insurance pé ó wà ní state yìí. so àwọn nǹkan yẹn àwa ni ká máa wo ibi tí a fẹ́ belong sí. òṣèlú ni o. òṣèlú ni. tí o bá fẹ́ pass message àwọn tó ń pass message wà ọ̀nà yìí ò dáa nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ even tó bá fẹ́ sọ̀rọ̀ síjọba ó ní bó ṣe máa gbé kalẹ̀ báyìí nìkan tó ń lọ yìí ló ṣe lọ ìjọba Ogun State ẹ bá wa bójú wo àwọn kan ṣe àwọn kan ò ní sọ pé ẹnìkan ń bọ̀ kán máa lọ kán máa yà á dìbò fún. òun mo ṣe sọ pé ó dàbí pé kíní ọ̀rọ̀ yẹn ṣe é rí mo máa ń sọ kankan nígbà tí mo ṣiṣẹ́ Bùsọ̀lọ́kẹ́ àti Bíọ́lá Adébáyọ̀ mo ní pé àwọn tó wà nílé ẹjọ́ ẹlòmíì wà jẹ́ pé kò tó wá lọ́jọ́ orí ṣùgbọ́n ọ̀rọ̀ ti Táyé tó bá rolẹ̀ tí Kẹ́hìndé rolẹ̀ òun ló máa jọ gbé yẹ̀wò ló máa fi ìdí òtítọ́ múlẹ̀ tí a mọ̀ pé nǹkan tí wọ́n lọ kà ní school psychological ọpọlọ wọn òun ló fi ṣe nǹkan tí wọ́n ṣe yẹn orí fọ́nrán yẹn mo tẹ̀ tí wàá wò tó mẹ́fà mo wò pé ṣé kì í ṣe pé wọ́n fún ẹ ní ìlówó kó wá blackmail ìjọba ìpínlẹ̀ Ògùn. A lè sọ pọ́n fún lówó mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pé gbogbo nǹkan kọ́ lówó bí àpẹẹrẹ nísìn ẹ̀yin ò gbowó èmi ò gbowó àdúgbò yín bó ṣe wà yẹn tíná tó bá sọ fún yín pé wọ́n kọ̀ pé yín lọ́la ní ìsìn pé transformer àdúgbò yín ó bàjẹ́ o láàrin èmi àti yín ẹgbẹ́ tó ṣe lùtù ibo lẹ́ máa wo kàn sí pẹ̀tì lè rí transformer. ọ̀dọ̀ ìjọba la máa rò pa tí máa rí transformer. ọ̀dọ̀ ìjọba lẹ́ ti máa rí pé máa rí transformer. tá a bá ń sọ̀rọ̀ lórí ìjọba yẹn tá a bá gbé ìlú kalẹ̀ pé ó yẹ vote o ẹja ṣiṣẹ́ lórí pé talent tó lè fún wa ní transformer yẹn o emergency o talẹ̀ máa ronú kàn. nepa ló máa ronú kàn. nepa ìjọba mélòó àdúgbò mélòó ló jẹ́ nepa ló gbé transformer àdúgbò fúnra wọn gan ló ń ra transformer fúnra wọn a tún wá sọ pé kí àwọn àdúgbò yẹn lọ kọ lẹ́tà pé àwọn ti fún nepa ní transformer yìí kì í ṣe tàdúgbò mọ́. ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ó yé mi sá. so ṣé wàá ràn ọ̀rọ̀ mi tó bá sound létí àjòjì náà máa fẹ́ jẹ́ ń bẹ̀. àjèjì máa fẹ́ jẹ́ ń bẹ̀. àjòjì máa fẹ́ jẹ́ ń bẹ̀. right now nísìnyí tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní Ogun State right now tí wọ́n bá nídìí emergency pé wọ́n nídìí
bọ́ọ̀ emergency wọ́n ní di transformer emergency wọ́n ní di ọ̀nà kan tó bàjẹ́ láti tètè ṣe. kọ́ tó ronú kan ìjọba tó wà ń bẹ̀ yìí wọ́n á ronú kan Yayi. bẹ́ẹ̀ni wọ́n á ronú kan bẹ́ẹ̀ni. wọ́n á ronú kan pé Yayi. bẹ́ẹ̀ni torí pé ó gbìyànjú. ó gbìyànjú nípínlẹ̀ Ògùn. àgàgà lọ́nà ọ̀nà láti bí ọ̀nà òkè àtà lọ sí iye gbogbo iye wa yẹn. ó gbìyànjú gan. ó kọjá be careful. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà if anything happen ládùúgbò kan. bẹ́ẹ̀ni sà wọ́n á ní ẹja sáyé kọ lẹ́tà ń bọ̀lẹ́fẹ́ kọ lẹ́tà sí ọ̀dọ̀ Yayi tọ́jà mọ̀ kó máa ṣe fún wọn. tọ́mọ̀ kó máa ṣe so ẹni tó ń yòǹbo Yayi létí ẹ̀ òun náà wá ronú pé. jẹ́ kí n bá bi Yayi yẹn wọlé. kò dẹ̀ ní mọ̀ pé òun fẹ́ blackmail ẹni yẹn ni torí pé ọ̀rọ̀ yẹn lè di wàhálà gan sí Yayi lọ́rùn. nígbà tẹ́yìn máa sọ ní ìsìnkílẹ̀ sọ. mo ní bóyá ìkéde lọ fún baba Alado lówó kó wá bá bẹ́ẹ̀ lómi ìdẹ́ ti ṣe máa polish ẹ̀ nìyẹn. ìyẹn wíwárà kò tẹ̀rí bẹ́ẹ̀. that is it. ṣé gbogbo àwọn tó ń tẹ̀lé ẹlòmíì ò rí rí ṣùgbọ́n ó mú mi ẹ̀ ẹlòmíì ò rí rí ó tanú ẹ̀ ẹlòmíì ò rí rí ṣùgbọ́n ó rí títí ẹ̀ tí ó dẹ̀ kì í ṣe gọ́fìmẹ̀ntì ó máa jẹ́ kó ronú kàn pé lágbájá yìí ni ló fi wá mu wá pé ẹ lè máa ní òpù pé bákan nǹkan ẹnìkan tó jáde òun ní kẹ́hìndé ẹni bá fẹ́ pass message ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀. sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé àkóbá gan ni irú message yẹn gan jẹ́. tẹ́niyẹn bá dẹ̀ tì mọ́lé Yayi yẹn ò lè gbálẹ̀. torí kò mọ nǹkan kan pa ẹ̀. we are talking about government. so agbára Yayi gan ò ká mọ́. agbára jagbára lọ. so àwa táwa wà l'Ogun state àmúntànṣe. bẹ́ẹ̀ adẹ̀ ń kún fún bẹ́ẹ̀ lọ́hùn aṣáwọn pé títẹ́ náà bá pé ẹlòmíì àbọ̀ síbẹ̀ ẹlòmíì àbọ̀ bẹ́ẹ̀ bọ̀ kò wá ní kù díẹ̀ kí tẹ́nà yẹn pé kéèyàn kan tún wá mú táìmù yẹn kó fẹ́ fà sẹ́yìn. so nǹkan tó wà ní ṣẹ́rí wọ́n ń bọ̀ wá gbé wọ́n ń bọ̀ ẹni tí ò ní ohun tó jẹ tẹ́lẹ̀ kù kò lè ṣe irú ẹ̀ o. ẹni tí ò ní nǹkan tó jẹ ẹgbọ́n tó sọ pé ṣé yèbí àwọn ọlọ́ni DSS lọ́wọ́ náà ni ọlọ́pàá lọ́wọ́ kan wá gbóhun tó bá wá gbọ́. àwọn old video kan wà tó jẹ́ Alado ló ṣe tẹ́ bá rí ngbà tó bẹ̀rẹ̀ òun náà ń dọ̀bálẹ̀ ni. lẹ́nu fi máa ń sọ fún gbogbo àwọn adẹ́rìípòṣónú àwọn onítíátà even àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa rántí ìgbà tẹ́ ẹ̀ tí lówó tẹ́ ẹ̀ tí jà mọ́ nǹkan kan. ẹ máa rántí ẹ̀ àwọn tẹ́ ẹ fẹ́ ta sí i wọ́n ti ń náwó kẹ́yìn tó jáde. so ẹ máa rántí pé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ before òun làwa jókòó là ń ṣiṣẹ́ yìí nísìn àwọn táìmù kan wà tó yẹ pé ayé òwò fọ́mọ wa bẹ́ẹ̀ni tó bá tó táìmù kan tá a ti bẹ̀ sí ní gbósù wọ́n máa lọ wò pé lágbẹ́dá yìí náà ti ṣiṣẹ́ gan-an ó ti ṣiṣẹ́ gan-an ọ̀rọ̀ míì tá a bá sọ ó máa value kí ló jẹ́ kọ́rọ̀ Alado value tó ní followers ni ẹlòmíì sọ ohun tó jù yẹn lọ́nà kọ́rọ̀ yàrá ṣáyé òde ẹ̀gbọ́n rárá àìmọye tó máa ṣépè fúnjọba ní kọ̀rọ̀ tá a dẹ̀ dé ta tá máa yìn. ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn so àwọn nǹkan yẹn ni ohun tó wó ní followers ló jẹ́ kọ́rọ̀ yẹn rinlẹ̀ tó wó ní followers ló jẹ́ kọ́rọ̀ yẹn rinlẹ̀ àmọ́ kó má fi tiẹ̀ kó bá ẹni ẹlẹ́ni ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé nínú ọ̀rọ̀ òun la ti mú ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa ká máa sọ pé torí pé a fẹ́ yíyan ká wá tó látara yíyan yẹn kó tó wá fa àkóbá baba Alado má wàá ba ìpínlẹ̀ wa jẹ́ torí pé àwọn ò ba ìpínlẹ̀ yín jẹ́ lágbà Ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa fọ́nrán yìí ẹ bá a pín ẹ jẹ́ kó dí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn kó dí ọ̀dọ̀ Yayi kó dẹ̀ dí ọ̀dọ̀ baba Alado torí pé ẹni ayé ń yẹ àwọn àgbàlagbà ní kó máa ṣọ́ra kó má jẹ́ pé ọ máa padà tiẹ̀ ní tìkùtì lágbà Ọlọ́run ọba baba Alado ò ní jábọ́ àwa náà ò ní jábọ́ o òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ máa bá a gbọ́ ẹ máa bá a wò ọ̀gá wa ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ò yí padà Adéwálé lorúkọ mi ń jẹ́ eléyìí tí gbogbo ayé mọ̀ sí Mr. Loverboy ní ohun tá a fẹ́ ṣe fún ìjọba ju ká máa bẹ̀ ìjọba lọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ṣáà wa ṣiṣẹ́ ẹ bá wa ṣiṣẹ́ ẹ bá wa gbìyànjú Ọlọ́run tó mú yín débẹ̀ á sọ yín kalẹ̀ láyọ̀ àtàlàáfíà. àmín àmín so àmín kò jù bẹ́ẹ̀ lọ. ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ gbọ́ bí ọ̀gá wa Mr. Adéwálé Loverboy
olóòtú àti olùdarí òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ lórí ìkànnì Facebook àtọ̀húnfẹ́ TikTok YouTube òkodò kínní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ẹ bá wa ṣe o ẹ jẹ́ kó dá o ẹ bá wa gbìyànjú lágbára ọlọ́run ọba gbogbo nǹkan tó pọ̀ jù ní ayé yín ọlọ́run á bá yín ṣe tẹ́ bá ṣe kọlẹ̀kùn sọ́dọ̀ ọlọ́run báyìí ọlọ́run á máa bá yín ṣe ẹnu ẹ gbìyànjú ká lè sọ dáadáa nípa tí òkodoro ọ̀rọ̀ ní mídíà ire o.